Kí ló tẹ̀ ń dara yín láàmú? Èmi ti lálàá àpapọ̀ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wá yìí. Tẹ bá fẹ́ jẹ owó gọbọi, ẹ̀yẹn ta 20, ẹ̀ta 40 àti 5. Mo lè ka làákàyè rẹ kù díẹ̀ o, memory card rẹ ti kó fáírọ́ọ̀sì. Ṣé kí wọ́n bá tó mú alẹ́ kan 20, 40, single 5? Mo jẹ́ dànù. Ẹ fẹ́ lọ sí mọ́ ni ẹ fẹ́ lọ sí mọ́ ọ̀kẹ́ bí wọ́n lọ sí mọ́ṣúárì náà. Èwo ni a gbọ́dọ̀ bẹ lọ àwọn tó bá jẹ lówó káwọn angẹ́lì tí a máa ń náyà àwọn wàkánà kiri tí a ń bẹ lọ sáré kí wọ́n bá dápa lọ́dọ̀ rẹ̀. Ojú ọ̀tá àti máa wọn sẹ́nà kílà dà lẹ́yìn wọn. Gbogbo bí ẹ̀ ṣe lówó lè kọ̀ sẹ́yìn àwa yìí. Àfi channel owó àwọn tán wọ́n gbajúmọ̀ bíi Channel TV wọn ò máa wá mọ́. Ẹ ṣàmọ̀ yín tí mo ní mo lálàá pé mo rí tó pa mí. Arákùnrin yìí ni. Ẹni máa kú ó pàdé ẹni máa pàdé rẹ. Mo fẹ́ kẹ́ remembrance ní ọ̀fọ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tálàgbà bàbá yín sọ? Mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ ẹ. Wọ́n mi tẹ̀mẹ̀ jáde kó sáré ló bí ẹ̀sìn gbàgbé mi. Kí lè lè? Kí lọ́jọ́? Ní ẹ̀sìn rẹ̀. Wọ́n sọ pé ọlọ́dọ̀ ìlú ló kòkòrò ọwọ́ tí ó ṣì kọ́ni máa lè jókòó sí tẹ́ máa fi gbogbo owó ẹ máa fi mú tí. Ẹ tí bèrè náà mú gbogbo èlò mọ ọtí èlò mọ pàdágà ni mo mú. Ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí ìbàdí pátá wọ́n ti fi hàn mí mo ti rí. Ló bá tán. Mo ti rí lójú àlá. Ọlọ́run àlá lílá sú mi o. Olúwa mọ ìjàmù ọ̀rọ̀ tún gbèdé. Praise the living Jesus. Ọmọ tí o máa fọ́nà bàbá rẹ̀ rìn, ọmọ tí o máa fọ́nà bàbá rẹ̀ yan, ṣùgbọ́n rárá ilẹ̀ yọ. Ọmọ tí o. Daddy, mommy, 500,000 naira, please. Ẹjọ́ àkáǹtì wo ni kí n kọ́ sí? Ṣé inú táìtì ni? Àbí inú offering? Àbí inú special seat? Irú ibo la fẹ́ kọ̀ yẹn sí? Ẹ jẹ́ ká gbé síbí kan. Mo fẹ́ kẹ́ lé mi fẹ́ lẹ́gbẹ́lẹ́ yẹn kó lè church wa. Ohun tó bá sọ, àlàbẹ̀ ní àmì. Ṣẹ́rí ẹ wo ẹ lọ dájọ́ lẹ̀ yín gan ti tó dájọ́ lẹ̀. Ó yẹ k'Ọlọ́run ti pè yín tipẹ́. Mo rò pé torí pé ẹ rí k'Ọlọ́run ò tètè pè yín lẹ ṣe fẹ́ pera yín. Bàbá rẹ ló láṣẹ ìwọ náà ló pàṣẹ. Ọmọ jíò. Ẹ káwọn. Mo ti sọ fún ẹ, I don't want to say them again. Àwọn ọ̀rẹ́ ẹ̀ máa finú ilé mi sílẹ̀. Jùwọ́n àti Jídé, wọn ò lè gbénú ilé yìí mọ́. Ẹ lè ṣọ̀rẹ́ mọ́ láyé. Tèmi yé mi o, ṣọ́rọ̀ pé mo kàn dédé ń sọ̀rọ̀ ni. Mo dẹ̀ rí nǹkan tó wrong nínú ọ̀rọ̀ tí bàbá sábàdà sọ. Pásítà, mọ́mí. Mo ní kọ́ ṣépè fún mi. Mo ní kọ́kọ́ ṣí kúrò yàrá mi. Àti ẹ lọ nínú òtútù nílùú tí ò sí ìyá tí ò sí bàbá. Náà mo dé sí dókítà sọ pé ó ti lóyún oṣù 3. Jọ sọ fún mi o, àbí Instagram lọ fi gbóyún. Báwo ló ṣe lóyún? Ó lè tó yẹn. Kí ló fún bàbá lójoojúmọ́ pé tí anytime tí Kọ́lápọ̀ bá ti pè tó máa ti rán lọ́tí pé kó má dá wọn lóhùn. Ẹ bá mi bá wọn sọ. Ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ bá gbà òṣì yín. Mo ṣe mọ̀ pá gbà wèrè yín ò tó léwu. So ọtí ta sọ pé Kọ́lápọ̀ mú kò ṣe inú ilé yìí nìkan ló ti mú. Ẹ tún kóra yín, ẹ tún lọ mutí káàkiri. Ẹni gbogbo bí tẹ́ ti ń ṣe fàájì. Bàbá, tẹ́ ẹ bá present ọmọ yẹn in 2 hours. Tẹ́ ẹ bá present Ọlọ́run mi mọ nǹkan tí mo lè fi ṣe. Ṣé rí sọ̀bìyà máa sọ yín sí? Tẹ́ ẹ bá lọ wá ọmọ yẹn jáde. Ẹ pẹ́ lọ́wọ́ ìjọba lọ bí mo ṣe máa yín sọ yẹn. Wọ́n ti máa wo ẹnu àwa tí à ń. Nǹkan tó fẹ́ mú yìí ó kò ṣe wo ìkó tutù. I am also facing the same thing here. Ebi 8 lẹ́yìn. I have about 20,000 attended to. Máa control mi ní kọ́pìlì bàbá mi. Ṣé bàbá ńlá kú bàbá ẹ̀ kan ó bá bàbá mi dá kọ́pìlì lẹ́nu? At my age, I think I should know what I'm saying. Yeah, ma'am, with due respect, ma'am. You so I'm just saying, if there's anything to get over here, what's a transpire or something that a motole faki won't cover my shelly. Something you could be to call up on Sonata. You will look. Mommy, kò sí rọ́bẹ̀ o. Ojú mi rí. Tó bá jẹ́ gbọ́n mi kí lèmi náà fẹ́ sọ, báwo ló ṣe ṣe náà? Má gbọ́ nǹkan tó ń sọ, má sọ
pé o mọ̀ ó ṣe máa sọ pé o máa dúró nǹkan bàtàbàtà bẹ́ẹ̀ yẹn o. ẹlẹ́hàá tó ti sàndé nìyí o awúráwo ni o ntọ́ sọ kọ́lápọ̀ di ọ̀mùtí oyè yín oyè mi náà awolóyè ò lè yọ gbẹ́rì. I need the money right away. 3.5 million. Kẹ́hìn sọ fún mi wípé bí àwọn àbúrò mi ṣe náwó ìṣòdà. Owó tí wọ́n sọ yìí, ibo ni wọ́n ti rí owó? Ó jẹ́ bí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kù. Apá ẹsẹ̀ mi ni ibi tí mo bá sá lọ. Wọ́n wọ̀ ní ẹni. Kí bá ti bọ̀ next time, padlock mẹ́ta ni màá rà wá síbà. Màdá mi sọ pé mo ti bí màá pa. Àwọn òyìnbó tí wọ́n wá ra ilẹ̀ yẹn lọ́wọ́ mi, wọ́n detect raw gold lórí ilẹ̀ yẹn. This money is my money. Owó mi ní. Èmi ni mo ní. Olówó ni gbákejì Olódùmarè o. This is what they call act of wickedness. Ẹgbọ́n mi, you are wicked, ẹ burú, ẹ heartless, you are wicked. Màá wá wo bó ti ń sọ pé wọ́n ló ní everything yẹn, ojú ẹ̀jẹ̀ màá já. Ìrínisí ni sọ ni nígẹ̀. Nígẹ̀ kan lọ́rùn. Ìrínisí ni sọ ni lọ́rùn. Kí ló ayò ní bàgẹ́? Ẹ jọ ẹwọ ẹ jẹ́ ká jọ sílò kú òru kẹjẹ àjọ pín mo gbà bó jẹ́ 30% fún mi. Omi làbù fọṣọ. Omi làbùwẹ̀ omi làbù mú. Omi làbùwẹ̀ omi làbù fọṣọ. Ẹ kórè yèyé o. Ẹ kórè yèyé o. Ẹ kórè yèyé o. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóògbé ayùn. Ọmọ kẹ́kọ̀ọ́ iṣẹ́. Ọkọlẹ̀ ẹ̀kọ́ ìwọ ló ní fọ́ọ̀tì jà. Fọ́ọ̀tì kí ni? Má ṣàmà sáìdì ọmọ yìí ṣá. Ìwọ náà ló ń kó fún gbogbo ẹjọ́. Ta ló ní kó ṣe fún? Ìwọ ló máa ṣe fún olórí gbogbo ẹjọ́. Kò jọ̀wọ́. Kí ló fi jọ? Kò jọ̀wọ́ lójú obìnrin. Black. No, honestly, láti tọ́jú ẹ̀ dáadáa kò kọ̀ dáadáa nítorí pé oye máa máa ṣe ń lé ọkàn kò gbọ́dọ̀ máa ṣe bí wọ́n ṣe ń ṣe yìí. Bẹ́ẹ̀mi ṣe ń ṣe. Ṣé mi ò tọ́jú wọ̀ sọ? Lẹ́nu ẹ̀ kò sí wàhálà, bàbá mi ń bẹ̀. Àbí bébì mi. Ṣé mi ò pa ṣá? La máa get ice cream. Ọ̀ṣun o, omi o, àgbá o, ọ̀tọ̀ o, olúwẹ̀rí máa gbọ́jọ. A kú ọdún o, a kú ìyèdún o.
fi bọ́ ẹ́ ọ̀rẹ́ yèyí ọ̀ṣun a ní tó bá ṣọwọ́ àdọ́dún tó ń bọ̀ èyí tó jẹ́ ọdún yìí a ní àtúwá bọ́ àwọn tí a wá lọ́dún tó kọjá a mọ̀ tún ti léjú báyẹn lọ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́ yèyí ọ̀ṣun a mà dúpẹ́ o máa túbọ̀ máa ṣàánú wa o kẹ́kọ̀ọ́ mọ̀ ké bí eku o kẹ́yẹ mọ̀ ké bí ẹyẹ o kọ́mọ èèyàn máa fọhùn bí ọmọ ènìyàn kó o bá wa wẹ̀rí ọmọ wa dákẹ́dákẹ́ kọ́ ọmọ wa kó má ṣàìsàn ọmọ wa ò ní gbóná òdì o ọmọ wa ò ní tutù òdì o ọ̀rẹ́ yẹyẹ. aṣọ ṣe tẹ̀mí o. so jàre báwo ni ṣó mọ ìgbà ló bá pa ṣó mọ kẹ́sì ìgbà ló bá confident fún ẹ. o ní bí pé ṣùgbọ́n olúwa báwo ń bọ̀ mọ́tò báyìí. ó dá ìgbà ló wà kàn jẹ́ fún wọn láti ṣe. tí bá ti dé tí bá ti àárẹ̀ ìjọra mi dáadáa. ọmọdé mood ni tó bá wà ní mood kò ṣeré tó bá fún lórí ọmọ kò ní ṣeré. bí bàbá ìṣá tẹ́ bá ti ná ọmọbìnrin ṣàkọ́bí báyìí ẹ máa ń bàjẹ́ ni. ìbàjẹ́ kọ́nà agbọ́dọ̀ train wọn dáadáa àwọn ọmọkùnrin dáadáa tó kù tá a sì ń kọ́kọ́ gbọ́dọ̀ jọ ohun lójú tó wà máa fi dàgbà. ìyẹn ni pé kó má ṣe òun ọ̀kẹ́. mi ni kó má ṣe ìwọ ni kó farabalẹ̀ kó má study mood rẹ̀ wá tó time tó máa ṣe àṣẹ náà. kò sí ètò ṣàwù bìtì ọ̀nà ẹ̀wẹ́ láti sùkúù wá rí wọ́n má ṣe òun ọ̀kẹ́. ọ̀dọ̀ máa gbé gbogbo wọn ni àti proprietor wọn àti gbogbo wọn ni máa gbé sùkúù wà nà ọmọ mi. kò sí wàhálà. pẹ̀lú adúró tó ń gbà lọ́wọ́ mi. mo ti gbọ́ máa fọwọ́ lẹ́rọ̀ màmá wò náà ni èmi ó gbọ́ kí mi ráyè wàhálà. don't mind her o. ok Dọ́lápọ̀ don't mind me o bí àyàn dájú. Àṣùbùnmi ó yá wá gbé oúnjẹ Ọ̀ṣun fún rọra o honorable ẹ wá síbí báyìí wọ́n máa wẹ orí yín ṣé rí bẹ́ẹ̀ sí ń wẹ orí lọ́dún yìí lọ́dún tó ń bọ̀ a ò ní wá yín tì mo mọ̀ pé lọ́dún tó ń bọ̀ ẹ máa wá mú un gidi ẹ máa wá fi dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun àbí bẹ́ẹ̀ kọ́. I love you, you love me, we are happy family. kí ló fẹ́ rìn yín. ṣé kò tán síbẹ̀. ó mọ̀ mọ́ àbí ọmọ bàbá ẹ̀ kí ló dé ó mọ̀ ṣé wọ́n ṣe ń kọ́ nìyẹn. Yes now. Yes what? Ó ti dẹ lóhùn. Yes now. Is that the proper way to sing it? Whoa, don't mind that jàre. Ìwọ náà kọ fún. Fọmọ mi sílẹ̀ o. You cannot sing it. Wọ́n kàn ní wà bẹ́ẹ̀ fún mi lókè kọ́ fún yín. Teacher Le. Okay, máa kọ́ fún ẹ tó bá yẹ pé yẹn. Now listen. I love you. You love me. We are happy family with a great big hug and a kiss from me to you. Won't you say you love me too? Oh yeah, where's my money? Oh, mi dájọ́. Ó deserve àtẹ́wọ́ lóòótọ́ nǹkan ọmọ kékeré. Kò ṣe kọ́, ṣé wọ́n mọ̀? Yọtí. Yeah, báwo dẹ̀ ni wedding Tọ́lá tá a sọ̀rọ̀ ẹ̀? Ṣé wedding? Ṣé wedding yẹn? Inú yìí ó ti ń pè. Mo ń fi raṣọ o. Mo sọ fẹ́ kí n máa ra tàwa méjì wọ́n ní kó make her available kájọ lọ. Kan tó ṣẹlẹ̀. Aṣọ ẹbí tẹ̀ tí sèmi mi ṣe wà yìí. We have to go there. Toro náà wá sí tọ̀dọ̀ wa. We have to be there. It's a must for us to go. Kí ló dé? Every Saturday party. I don't have time o. O mọ̀ kémi náà fi tààtà like party. Ṣó yẹ but jẹ́ ká lọ tẹ̀lé, right? Sí wàhálà. Ọ̀ṣùbùnmi ó yá wá wẹ̀rí fún honorable. Honorable ẹ máa bọ̀ báyìí kẹ́ wá wẹ orí. Ẹ máa rọra o. Ẹ máa rọra o. Wẹ̀rí 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 mi o. Wẹ̀rí wẹ̀rí o wẹ̀rí mi o. Àwẹ̀dẹ̀ wẹ̀rí ṣá wẹ̀rí mi o. Wẹ̀rí 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 mi o. Wẹ̀rí 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 mi o. Àwẹ̀dẹ̀ wẹ̀rí ṣá wẹ̀rí mi o. Wẹ̀rí 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 mi o. Oh my God, Dọ́lápọ̀, stop it! Ṣé wọ́n já mi létí ni? Àbá, gbogbo nǹkan ló fi jọ bàbá ẹ̀.
Ara ti máa ń kan ẹ jù, ohun ẹ rí ẹ wí. Wo, lọ bá bàbá máa bẹ mi, ara ń kan mi lọ́ọ̀bù mo ṣe wà yìí. Wo, don't mind Ajare, my baby. She just been jealous. Bàbá àtọmọ. Wá bẹ́ mi ṣeré, come and play with me. Kò sí wàhálà, lọ bá bàbá ẹ̀ kó máa fà létí fà nínú. Yeah, that's my baby. Ìyẹn ti ń pọ̀ jù. Dọ́lápọ̀. Take it easy. Shegbo. Epele. Everything's going to be okay, eh? Yeah. Doctor. Yes. Ìyàwó àtọmọ mi kọ́. Ìyàwó àtọmọ yín. Wọ́n wà okay. Ẹ̀yin náà dẹ̀ máa wà okay. Ṣé ti gbọ́? Inú mi kàn tiẹ̀ dùn pé ẹ̀ ń response treatment. But nǹkan tí màá kàn bẹ̀ yín ni pé time tẹ́ wà yìí ẹ ní láti fúnra yín ní ẹni wàhálà rárá. Káwọn oògùn tá à ń lò fún yín kó lè ṣiṣẹ́. Ẹ pẹ̀lẹ́. Doctor, ẹ ṣàánú mi o. Ẹ bá mi tọ́jú wọn dáadáa. Ẹni wọn tọ́ mi lógún gidi gan ni o. They are all I have. Nǹkan kan ò lè ṣe àwọn ọmọ yín. I can assure you that. Any amount. Just relax. Ṣé ti gbọ́? Ẹ kàn relax. Ṣé ti yé yín? It's not about money now. It's you to relax. Ṣé ti yé yín? Màdé ní kí nọ́ọ̀sì kan wá fún yín náà òògùn kan náà sí nísìnyí. Ṣé ti gbọ́? Nọ́ọ̀sì Ọládipúpọ̀! Nọ́ọ̀sì Ọládipúpọ̀! Tó bí ọjọ́ mẹ́rin kan tí mo ti ń bi ní ìbéèrè kan ẹ dá mi lóhùn. Mo ní ìyàwó àtọmọ mi kan níbo náà wà. I want to see my family. Ẹ ti ẹ gbà mí láàyè kí tí ẹ lọ yọjú sí wọn torí mo mọ nǹkan ní ṣọ́ọ̀tì wọn. Mr. Yomi, it's all right. Epele, Sherry, we are not trained that way. It's too important gan báyìí. Pé kí ara tí ń tẹ kọ́kọ́ yá náà. Sherry, tara yín bá ti yá, tara yín ti mókun. Everything's going to be okay. Ṣé gbọ́? Epele. What are you saying? Ara mi ti yá. I'm okay. I want to see my family. Mo ti miss wọn. Jẹ́ kí n rí Dọ́lápọ̀ àti Rónkẹ́. Yomi, wait. Take it easy. Take it easy.
Ṣorí àwọn ilé tó ń ṣe ikọ́ má bàrà jẹ́ rárá. Ṣé bí wọ́n rí àdúpẹ́ fọlọ́run à ń rójú tiẹ̀ wò kò sí problem kankan fún ẹ. Àìmọye ẹni tí wọ́n máa ṣẹlẹ̀ tó yẹ pé gbó àní gbúròó fúnra rẹ̀ mọ́ ọdún wa ṣe ìwọ wà láyé tó wà láyé ó pẹ́lẹ́ ẹ̀kọ́ máa dà. Jẹ́ kí gbogbo everything wà bí doctor ṣe sọ please. Màá ní kán wá wò yín kán wá fún yín náà wọ̀n gan kan ṣẹ́ gbọ́. Kọ́lá. Ṣé kò ṣe pé Rónkẹ́ àti Dọ́lápọ̀ ti kú? Yomi, bí dókítà ṣe sọ pé kò ní sùúrù yẹn náà mo ṣe fẹ́ kò ní sùúrù. Jọ torí Ọlọ́run, sórí àjọmọ gbogbo wa náà ni. Àwọn fámìlì títí wa àti àwọn fámìlì ìyàwó ẹ̀ wípé ká má jẹ́ kí dókítà ṣàlàyé anything fún ẹ. Jọ torí Ọlọ́run, at least a fẹ́ ká lose wọn náà. Kí Rónkẹ́ àti Dọ́lápọ̀. Ọlọ́run ló fún wa. Ọlọ́run ló fún wa láwọn yẹn. Wọ́n ṣe kí ẹ mi sàmì. Ẹ bá ti sọ̀rọ̀ báyìí. Oh God. Yes. No. Ọlọ́run ó ṣe jẹ́ mi ta ni mo jẹ́ ìyàwó àtọmọ lọ́jọ́ kan náà. Straight to the kitchen, please. Oh, anything. Okay, I'll prepare something good. Hi, baby. Ta ló kú pẹ̀lú mi o? Yes, Dọ́lápọ̀.
Sir. Ọ̀gá. Bílẹ̀. Sir. Ọjọ́ wo lẹ fẹ́ ṣe gbogbo ilé ìdá? Ẹ nídìí ronú tẹ́ ń ro yìí. Bẹ́ ṣe ń ronú yẹ kàn máa dá àìsàn síra yín lára ni. Ká ronú fógún ọdún. Ká sunkún fún 30 oṣù. Kò ní kí àwọn tó ti kú jí padà because nǹkan tó máa bàjẹ́ ti bàjẹ́. Bẹ́ẹ̀ni, bí ṣe máa move on ló yẹ kó jẹ wá lógún báyìí. Ìrònú yìí ò lè ṣàǹfààní kankan fún yín. Dúpẹ́, nǹkan tó ti bàjẹ́, ó ti bàjẹ́. Rónkẹ́ àti Dọ́lápọ̀ nìkan ni ayé mi, ẹ̀mí mi, àwọn tó máa ń múnú mi dùn jù láyé nìyẹn. I just don't know the reason why tí Ọlọ́run fi design láti gbà wọ́n lọ́wọ́ mi so highly. Dúpẹ́, I'm missing my family already. Ẹ̀yà, gbogbo wa náà ni ó dùn pátápátá. Àmọ́ kò sí nǹkan tá fẹ́ bọ́ lọ́rùn fà. Ẹ jọ̀ọ́, ẹ kóra jọ. Ẹ gbàgbé gbogbo ẹ̀. Kẹ́ gbé kúrò lọ́kàn. Ẹ jọ̀ọ́. Thank you very much. Èmi náà kí n kóra jọ, kí n gbé kúrò lọ́kàn. Àmọ́ ṣá, kàn jẹ́ pé ẹ̀jẹ̀ àti egun ara mi ò jẹ́ kí n lè gbé kúrò ní. Torí fámílì kan tí mo ní láyé lọ́rùn náà ni. Well, no problem. Ó ṣé gan. Ẹ pẹ̀lẹ́. Fáwọn yẹn lélẹ̀. Okay. Ṣé. Sá. Ẹ ní láti gbé gbogbo ìrònú yìí kúrò lára. Because tẹ́ bá wà okay, tí nǹkan kan ò ṣe yín ní company yìí náà máa lè tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́. All right, ó ṣé gan. Really appreciate that. All right. Ẹ pẹ̀lẹ́, take care. All right.
Tolapo. I'm sorry. It's all my fault. Èmi ni mo gbé yín jáde. Tí mi ò kojú òṣùwọ̀n láti dá yín padà sílé. I'm sorry. Tolapo. 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 Tell your mommy that I'm sorry. Yomi, what are you doing? Ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dá? God. Now tell me, tí kì bá ṣe wípé mo wọlé sí i, bó ṣe máa fi ẹkún ṣe ra eléṣẹ́ nìyẹn. See, gbogbo eléyìí kọ́ ni solution for now. It is not the best. Mo dẹ̀ sure wípé tí òkú ọ̀run gan bá ń bojú wẹ̀yìn, inú wọn ò ní dùn sí gbogbo bó ṣe ń ṣe yìí. Yomi, be a man. Be a man. Kola, I'm empty. There's no anybody to play with in this house again. Come on. Yomi. Kì í ṣe pé mi understand ẹ. Àbí ẹni tó bá sọ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò yẹ kó dùn ẹ́ kó náà gbàdúrà kí ó ṣẹlẹ̀ sóun náà. But nǹkan tí mò ń try láti sọ fún ẹ bó ṣe wà yìí gbogbo eléyìí tó ń ṣe yìí òun kọ́ ni solution for now. Bó àwọn nǹkan tí mo rò léléyìí ọ̀rẹ́ bóyá ká ṣe kó gbogbo frames yìí kó tiẹ̀ kọ́kọ́ kúrò ní living room yìí kó kúrò ní living room yìí náà. No, don't worry. Don't remove anything. I'll be fine. I'll be all right. Again? You will be all right. Tó ń sọ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Gbogbo eléyìí tó ń ṣe yìí kọ́ owó rẹ̀ bóyá ká dẹ̀ ṣe báyìí. Maybe you should look for an hotel. Ibì kan tó bá jìnnà sílé díẹ̀. Bóyá kò ṣe wà ńbẹ̀ yẹn for some time. Kó tiẹ̀ gbàgbé gbogbo area iná kó fi change environment. I think that will help. Okay. What's it, boy? Oh shit. Come on, get up. Alright, get up. Get up. Oh, let me see what you can do. Eh? Sorry. You're a man. Get up. I did it from Get up. No, I'll stand up. Yeah, stand up. Okay. Be a man, eh? You're not fishing here. Eh? Hold on. Eh? Stand with your mama. Alright. What's it, boy? Say, no problem. Alright. Okay. Sir, fáwọn yẹn ni sir. Oh, ọṣẹ, bá mi pè. Báwo ni díẹ̀ ṣó ń jọ ara ẹ̀? Fine sir. Inú mi really dùn lénìí gan pẹ̀lú mood tí mo bá yín. In fact, inú mi dùn gan pé mo bá yín ní position yìí. Really? Yeah. Fìyẹ́lẹ̀, ṣorí nǹkan tí ó ti lọ, àbí ká gbà fọ́lọ́run ló kù. Ṣẹ́rí ọ̀gá mi lẹ jẹ́ o.
anytime tẹ́ bá ti need help me, ẹ máa pè mí. Even tẹ́ bá wà nílé, tẹ́ bá wà bored, ẹ lè pè mí anytime. Màá dá yín lóhùn. It's all right. Mo understand it gidi gan. Tí bá ní mi understand it, irọ́ ni mo pa. Ẹ tó bá ṣáà kú ní kùnà la máa ń bá jayé. No problem. You can go back to your seat. All right, sir. Ẹ take care. All right. Hello. I'm fine. You're okay. I'm sorry. So excuse me. Baron. John, how much is your bill? TDB. TDB. 15K. So far, I don't see them as a board. We're pulling for the mobile. I want smellos. I beg. 15K is not much. Okay, don't worry. How much is 15K? Damn it, to come on red. To run me come on. I want smellos. Ilé hotel ó lọ ná. Ẹ kẹ́kọ̀ọ́ ṣì lọ́jọ́. Hey, hello, handsome. Good evening, pretty. Báwo lẹ ṣe fẹ́ ṣe? Ṣé kò fẹ́ ká sáré ṣe quick ni or ẹ fẹ́ ká prolong? I mean, TDB till daybreak. Ẹ wo lẹ fẹ́? Ẹ wo, Sherry, kò sí irú style tẹ́ bá fẹ́ tí mo ní fẹ́. Kò sí irú eré tẹ́ bá fẹ́ kí n ṣe fún yín tí mo ní ṣe fún yín. You just let me know how you want it. Gbogbo ẹ̀ pátá ló wà lọ́dọ̀ mi bí. Ṣé ìwé lẹ fẹ́? Ẹ má bínú, ìyẹn kọ́ ni mo bá wá. Wọ́n ní hotel tuntun kan ṣe wà lérí àyè Big Cars Hotel. Ọmọ ní kí n bèrè lọ́wọ́ yín. Hotel? Yeah, Big Cars Hotel. Oh. Well, just move. It's down the road. Ẹ jọ̀ọ́, ṣé ẹ lè help me débẹ̀? Mr. Ewo, ẹnu iṣẹ́ mi ni mo wà. Mi ò dẹ̀ tí ta kankan láti gbà tí mi ti débé. So gbogbo ìtẹ́ bá mi sọ yìí, I don't really understand. People kan dí mi lọ́nà ìjẹ mi ni now. Ẹ má bínú. Báwo ṣe máa mú yín lọ síbi kan? Anyway, you look like a gentleman, so just hold on. Lẹ́wọ̀n, má bọ̀ wá wẹ̀ ni wá bẹ̀ ní ìjọ. Èwo ni gbogbo òṣì yẹn? Kí lẹ́nu ọjà mi tí mo ti tà? Ẹ bá kó ẹ̀kúta bá mi o. Wọ́n fẹ́ wọ́n ìkan jọ. Báwọn sọ̀rọ̀. Ẹ kálẹ́, ẹ jọ̀ọ́ Big Cars Hotel ni mo ń lọ. Just down the street. Down the road, I'm up with it issue. Teba mind, can you take me down there? No problem. Baby, on ṣàfẹ́ máa gbowó. No problem. Sure. Mo ti ráyè gbogbo yẹn. Má pẹ́ jọ̀ọ́, má kí lè bọ́jà jẹ́ fún wa jọ̀ọ́. Bó mo ti ráyè gbogbo yẹn títà. Àmọ́ mẹ́nìkan ló káàkiri. Mú lọ. Mo tẹ̀ ṣe wà yìí. Wà fúlì àjọ lọ́lọ́lọ́lọ́. Bó ṣe wá rí báyìí lálẹ́. Yeah, tẹ́ bá ti dé junction yìí. Bọ́ sókè. Ó ti dábàá. Ṣé rí second building yìí? Ibi tó tán lọ sí yẹn. Ẹ máa ti rí signboard wẹ́bẹ̀ ní Big Cars Hotel wa. All right. Yeah. Thank you very much. I really appreciate it.
Ó yá ẹ bá mi mú owó yẹn. Okay. But ẹ má bínú fún talking tí mo fẹ́ fún yín o. All right. Ẹjọba mi máa ní 10,000. Ẹ ṣé gan. Okay. Any nice night. And you too. Good evening, young lady. Good evening, sir. How are you? I'm fine, thank you, sir. I need a room here. You want sir? A room, Lenny? I need standard room, comfort suits, and luxury suits, sir. Luxury suits? Yes, sir. Alone in luxury suits? 35,000 naira per night. Okay. Shemo Lowo? Yes. All right, sir. Yeah. Hello? Ẹjọ́ ṣé ti bá mi get ẹ náà ni? Okay, ẹ ṣá tètè pè mí padà cause mo ṣì wà ńbẹ̀. Yeah. Ẹ ṣé. Ọmọ gbé wá, sir. Okay, sir. Sir, what do you want, sir? Nothing. Kò fẹ́ mú kan ní mọ́tò. All right, sir. All right, ṣé? Yes, sir. Pretty lady, kí ló ṣẹlẹ̀ ẹ tí rí mọ́tò ni? Mo ti rí o, mo dẹ̀ ń try láti pe bike man mi gan náà bẹ̀ ò lọ. Mo dẹ̀ ti pe èèyàn gan ládùúgbò pé kán bá mi lọ sílé kán bá mi gẹ̀tẹ̀. Wọ́n ní pé kò sí around still but mo wà shop wọ́n sì máa gẹ̀tẹ̀ fún mi ṣá. Kí ni kò ta wá lè ṣe báyìí o? Kí ni time sọ báyìí? Time to lọ, this is to 2. Ilẹ̀ ti ṣú gan, gbogbo aládé máa ń gbọ́ news la gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ìwòlúdú ẹni gbogbo ẹ̀ máa ń ṣẹlẹ̀ jù. Ẹ má bínú tẹ́ ẹ bá mind. Room tí mo gbà mí nìkan mo wà ń bẹ̀. Tẹ́ ẹ bá mind kájọ wà ń bẹ̀rẹ̀ mọ́jú. Never mind cause kò lè possible. Èmi ṣì ń padà lọ sí Tamak. Bẹ̀lẹ̀ mi ti máa ń ṣọ̀rọ̀ ajé tèmi so mi ò lè sọ̀dọ̀ yín mo sorry. Ẹ má máa risk life yín ilẹ̀ ti ṣú. Nǹkan tó kàn ń ṣe mí ni pé èmi lè help. Tí bá ṣe pé mo wá sàlẹ̀ wá mú kọ́nu mọ́tò mo fèrè yín lọ́kàn
kò sí nǹkan kan tó burú ńbẹ̀ tẹ́ bá lè sùn tì mí náà. Mo ní kẹ́ má worry. Èmi ṣì ń lọ síbi ọrọ̀ ajé tèmi. Owó ni kókó, ṣé wà pẹ̀lú yín ló máa fẹ́ mi lówó ni? Owó nìkan ló lè ṣe o, ẹ jọ̀ọ́. Okay, madam. Ṣé bí kò tá à ń sọ ń sọ ọ̀rọ̀ owó ni? Owó ni o, owó nìkan ló lè ṣe. Okay, no problem. Ẹ má risk life yín. Ẹ wá sùn tó bá dára ẹ máa lọ. So ẹ máa salt mi? No problem. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí problem. Okay. Ẹ ṣé. So yàrá tó tóbi báyìí ni máa yí gbà. Bọ̀bọ́ yìí máa kárì gan nìyẹn o. Ilé gbọ́dọ̀ san owó tó dáa fún mi. Èmi gan tiẹ̀ ní fún ní charges torí bí mo ṣe ń wo èyí ó lè san ju charges mi gan lọ. Ọlọ́run ti bá mi ṣe lálẹ́ mo ti káàṣì ẹja ńlá. Wow, baby. Sure, okay. Sure. Sorry for the inconvenience. No, it's fine. Sure, okay. Yeah, I'm fine. Are you sure? Oh, sure, we won't need anything. Yeah, I'm fine. Wah, mi fẹ́ kú tìjú. Torí mo kí mi ni mo inconvenience so àfi kí n ṣe ẹ́ lálejò bó nǹkan tó bá fẹ́ kí n fún ẹ. Now, kí ni kí n order fún ẹ? Kí ni bọ̀bọ́ yìí ń plan? Bọ̀bọ́ yìí ò máa fọwọ́ kàn mí rárá. Ilẹ̀ dẹ̀ ló ti fẹ́ mọ́ tán yìí. Àbó máa wá di ọ̀la wá sọ pé òun ò fún mi lówó. Ó máa rí original wèrè. Mo tẹ̀ jẹ́rìí ẹ̀, òun náà ní fẹ́ tẹ́. Ẹ káàárọ̀, ẹ wo time tí lọ mo ti fẹ́ máa lọ. Mi ò kí máa ń pẹ́ ń ta gan báyìí kí n tó jí délé. Júmi ti ń pè mí gan. This is 6 a.m. After 6? Ṣé mo ti sùn gan tó yẹn ni? Ẹ wo ẹ sùn jù bẹ́ẹ̀ yẹn gan lọ. Ṣé èmi náà ni mo wá sùn wọra báyìí? Ọjọ́ wo ni mo ti sùn báyìí? Ọlọ́run mà ṣe. Alálùbáríkà kan lọmọ yìí máa jẹ́ o. Mo ní láti wá nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ṣe o. Uncle, a ní mo ti fẹ́ máa lọ. Ẹ wò, jọ̀ọ́ má bínú jàre. Má bínú sí mi o. Owó tí màá fẹ́ kéré díẹ̀ o. Bá mi manage 20,000 naira. Oh, okay. Okay. No problem. Yeah. Kó tó lọ. Mo fẹ́ jẹ́ kó ṣe nǹkan kan fún mi ni. Ṣebí gbẹ̀yìn bíbá yìí mo sùn mọ́jú tẹ́ sọ pé kíní sí tí mo ti wọṣẹ́ wo mi tí ẹ lè tún nǹkan kan mi lè bọ́ anything. Ẹ má bínú, mo ti fẹ́ máa lọ. Ó má ṣì mí gbọ́. Ìyẹn kọ́ ni nǹkan tí mò ń bá ẹ sọ. Mo wò bóyá o lè wà pẹ̀lú mi fún bí a week. Torí mi fúnra mi náà, màá fẹ́ lò tó a week bí kí tó lọ. But ìyẹn náà máa tún lọ yín lówó. Owó.
I'm not calculate, but it's only 140,000 naira. Eh? At least we could let me manage. Èmi tí mi ò tẹ expect ju 7k lọ tẹ́lẹ̀. Sure pé máa fún mi ní 140,000. Why not? Kò sí problem, sir. Deal, have it? Yeah, deal. Oshe. That's very good. You can understand me. Me ò lè ever rude sí yín, but try láti gbọ́ explanation tọ̀dọ̀ mi. Kò kí n ṣe bẹ́ẹ̀, kò kí n ṣe bẹ́ẹ̀. Gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣe jẹ́ kí n ṣàlàyé. Cause ìgbà understand nǹkan tí mo sọ. Ìgbà tó ń dé bẹ́ẹ̀ sí tó sọ tọ̀dọ̀ yín fún yín, at least ẹ máa gbọ́ tẹnu mi náà kẹ́ tó lè conclude. Ló pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Hey, credit is done. Wọ́n dẹ̀ máa rò bóyá mo kọ́ ọ̀tẹ̀ máa wọn lẹ́nu báyìí sí mi. Ṣé mi wá nílò ra card báyìí? Níbo mo tẹ̀ mọ̀ tí mo ti fẹ́ rí card ra bí báyìí? Ṣé kí n mọ get? Jọ, nǹkan tí mo béèrè kò dá mi lóhùn. Nígbà tí àwọn guests ti pè láti inú room, kí ló máa fi take any good 10 seconds tí ò ní rí gbé? I'm sorry, sir. No. This is not a matter of sorry. Don't give me any sorry. This is right time tí máa report ẹ̀ fún Shaman. Because gbogbo yẹn àwọn ẹ̀ma tẹ́ ẹ̀ ṣe mí tiẹ̀ mi ìfà mi lè take ẹ̀ mọ́. Gbogbo má bẹ̀ mí mọ́ bó ṣe sọ lọ́rì yẹn ó múnú bí mi sí. Má sọ pé kí má bínú mọ́. Just hold on and kó mọ nǹkan tó fẹ́ ṣe. Good morning, uncle. Ẹ jọ̀ọ́ bó mo ti lè get card ní ní àbáyé. Sorry. Card? Ẹ jọ̀ọ́ ìtorí Ọlọ́run. Ẹ wo gbogbo àdúgbò yìí. Ẹ rí ibi tẹ́ ti lè wá card. Ó jẹ́ níbi ilẹ̀ wá card wá. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dírẹ́sì yìí. Ẹ jọ̀ọ́ hotel yìí, àwọn èèyàn tó wá sí ibà, they are decent people. Ó jẹ́ fẹ́ kó máa fi hotel wa. Imagine, see the way you dressed. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ṣé torí mo béèrè recharge card ló fa gbogbo nǹkan tẹ́ ń sọ yìí? Who are you? Lẹ́wà lórúkọ mi. And what are you looking for? I'm a guest here, of course. Guest? Ogbo? Bàbá tí wọ́n wọlé sá. Ẹ jọ̀ọ́, room wo lẹ wà? 14. Room 14. Bam check room 14. Wọ́n dẹ̀ check room yín síbí bá. Mr. Yomiladega ló wà. Yomiladega. Ṣé gbọ́? Ṣé obìnrin jẹ́ Yomiladega? Just don't worry. Fún mi ní ìkẹ́. Hello? Hello, sir. Káàárọ̀, sir. Who's speaking? Manager ló sọ̀rọ̀ láti reception of the paying, sir. Oh, manager. Kí ló ṣẹlẹ̀? Mo sorry gan láti disturb yín, sir. Lady kan ló wà níbí báyìí. Akọ̀rí tó ṣàárín gbèrègbèrè káàkiri. So, mo ti pe security, wọ́n máa gbé jáde ńsìn náà. But mo ní kí wọ́n kọ́ pé because ìgbà tí mo béèrè pé kí ló ń fẹ́, ó ní láti máa sọ fún mi pé room lẹ wà, pé òun wà ní room 14. Ni mo fi pé okay, mo ní láti kọ́kọ́ pè yín, sir. Torí àwọn security máa gbé ẹnìyẹn jáde ńsìn. Yes. Guest mini. No. I won't take that. Kí ló tẹ́ embarrass guest me. I'm very sorry, sir. No. Oya, ẹ bá mi gbé phone fún. Sorry, madam.
Hello. Hello there. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Torí mo ní mo fẹ́ ra recharge card ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi báyìí o. Oh, má bínú, I'm very sorry. Ṣó ti gbọ́? Èmi náà ò ní pẹ́ kí tó padà dé. Bá mi gbé fóònù padà fún manager yẹn. Hello, sir. Manager, ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. Never ever in your life do you embarrass my guest. Okay? I'm deeply sorry, sir. I'm deeply sorry, sir. Ẹ má bínú, sir. Oh? Okay, nǹkan tó bá ti fẹ́ ẹ bá mi fún. Èmi ló wá wá. Right? Okay. Madam, I'm deeply sorry. Ẹ má bínú. Kẹ̀lẹ́ máa wo gbogbo nǹkan tá à ń ṣe yìí náà torí irú àwọn èèyàn bíi tí náà ni. Interest and protect. Ṣé bí research calendar need? Fúnra mi máa lọ get ẹ̀ fún yín. Ẹ má bínú. I'm deeply sorry, ma. And o nífẹ̀ẹ́ sí iṣẹ́ tẹ. Nǹkan tó yẹ kó ṣe ẹ̀ ní ṣe. Àwọn kan tí ó kàn yẹn máa ranjú sí. Silly girl. Oh, all this for me. Social like. Of course. Ẹjọ́ báwo lẹ ṣe mọ̀ nǹkan táwọn obìnrin máa ń like. Èmi náà lójú. Mo jí lọ sọ́jà. Ètò wa mú perfect size mi. Ṣé gan mo really appreciate. Ṣé gan. Bébè pàkà. Bọ̀bọ́ ìpẹ́lú surprise ṣá. Anyways, bonus lélẹ̀ máa tún jẹ́ fún mi. Mo tẹ̀ jẹ́rìí ẹ̀, owó mi ò gbọ́dọ̀ di kọ́bọ̀. Torí mi ò ránṣẹ́ pé kó raṣọ fún mi. Ẹ ṣé gan. Báwo ló máa ṣe? Yeah, má worry tí bá tún di ọ̀la. Màá lè bẹ̀ get àwọn nǹkan míì tí mo mọ̀ kó tún máa need. Yeah. Látàárọ̀ so orí makeup ló ṣì wà ṣó mọ̀ pé time ti lọ ni. Mo máa tó ṣe tán sí mo ti ń round up nǹkan wọ wig náà lóko. Lẹ́wà ńkọ́. Ó tó wà ní ó yẹ kó ti délé látàárọ̀. Kọ́lẹ̀ náà. Okay. Téèyàn bá ti fẹ́ jáde báyìí gbogbo yẹn máa waste time. Hello, ọmọ ìyá. Hello. Kí ló ṣẹlẹ̀ àárí ẹ? Ṣé iṣẹ́ náà ló le tó yẹn ni? Ọ̀gá o, wọ́n kú fún ẹ kárakára nìyẹn o. Wọ́n kẹ̀rẹ́ o fẹ́ràn nǹkan tá à ń sọ yìí tó bá ti rí báyìí máa tẹ̀ bàtí ni. Mo fàkíà lèmi wà níbi tí mo wà yìí o. Gbogbo nǹkan tó bá ṣàṣe lọ́hùn máa rántí pé owó ní kókó kó má lọ́nà gẹ̀rẹ̀. Of course, owó nìkan náà ló lè ṣe náà. Ó ti yẹ òun làánà tuntun múra fún another outing báyìí. Ìwọ dẹ̀ ti dé láti àná tó ti lọ. Ẹ má worry tí n bá ti délé máa gist yapa gan. Ṣé pé gist wà? Ẹ ṣáà jẹ́ kí n délé máa gist yín dáadáa. Gbogbo ẹ̀ náà làwọn tó bá ti ṣàkóso kókó tó bá ti ń bówó. Alright, a máa retí àwa tí ń jáde lọ o lè má bàa yín tó bá dé. Màá bá yín sọ̀rọ̀ later aláyé mi ò ní pẹ́ wọlé ṣe ti gbọ́. Okay, alright, kó take care ẹ o. Owó ni kókó. Kí ló sọ ń sìn. Bye. Ó ní òun máa jí ìsà tó máa dé ni. Wo ok ìwọ ṣe kí á ń tẹ̀ jẹ́ ká máa lọ. Wàhálà. Tó bá dẹ̀ ti rí ẹni tó mọ kíní ìṣe. Yé! Ó máa takú. Ó làlà. Ọmọ yìí ọlọ́mọ yẹn kó ṣe rẹ̀ léṣe. Ó yá bàtà mi. Bá sọ ní. Kọ́lọ̀ ń jẹ́ kó fọre o. Cause chairman, iṣẹ́ yóò gbọ́dọ̀ já o. Mo já báwo ni?
Wọ́n ló ń sọ̀rọ̀ báyìí. Ó ṣáà mọ iye owó tí mo ti invest sórí kìíní. Ṣé torí owó tó wá ná lórí ẹ̀ ń sìn ni kò ṣe níjà? Ìgbà tí mi ti ń waste owó lórí business àbá ṣe kọ́. Àárò lélẹ́yìí kan máa wá ìkan máa lọ ni. Kí ló ń fura láti sọ? Wo ohun tó máa bá sọ nìyẹn jàre kó bá sọ̀rọ̀. Kò ì reply báwo ohun tó máa tẹ̀ fún ni ohun tó máa bá sọ̀rọ̀. Wow! Wow! Ó ti sọ̀rọ̀. Ó ní deal. Wow! Àfo garanto. Ọmọ aníwá ṣàun. Ọ̀gá Ọlọ́run ti mọ̀. Mo mọ̀ èmi náà kàn panic ni mo wí kó ti ṣe tẹ̀ ṣe ti. Ọlọ́run orí ẹ̀ wà ń bẹ̀. Kí ni kan kó wa? Jack Daniel, NSC. Ẹ sọ̀rọ̀. Deal. Béèrè pé bíi tiẹ̀ gbogbo bẹ̀rù tó ń bẹ̀rù yín sí lórí ọmọ Janet yẹn tí ò sí lè. Tó bá jẹ́ ní Janet wà lé sí mi ò ní wàhálà yìí ọwọ́ kan gbàgbàgbà ó ti tẹ̀ sójú ẹ̀ gbogbo tí mo ní kó máa tẹ̀ látàtà ọ̀nà ló ń tẹ̀ ó ti tẹ̀ láì nǹkan bí tó fi jẹ́ lóhùn. Àdẹ̀já ẹ títí náà ò fò kò sí. Ká Janet ò lọ sí Britain nísìnyí ọwọ́ kan á ti jù sí gbogbo eléyìí tí mo ṣe ń kọ́ fún yẹn á ti ṣe ìyẹn ò ṣe problem má wọ̀rì. Ó gẹ̀tẹ̀ kékeré lélẹ̀ eléyìí ti lọ náà mo sọ fún ẹ náà ni ẹ àfo iye pọ̀ lọ. Next time àwa tẹ enter wá ṣe wo gbélé ilẹ̀ kí la go ẹ sọ. Kò sáńgbó ń bèrè. Jẹ́ kí mi bẹ́ẹ̀ wo 30 minutes ló kù kò yẹ ẹ̀sìn kó gbéra kó lọ síbẹ̀ lọ́wọ́ kan tó gbàgbé orúkọ tí mo ló ń jẹ. Ó sọ pé Janet. Kí ló dé tó rí báyìí náà ṣó máa bá gbogbo iṣẹ́ tí mo ti ń ṣe láti òru jẹ Esther lórúkọ ẹ̀ mi gbọ́ tó bá ní ṣe orí ilé ìtìmọ̀ Esther ìgbẹ́kẹ̀lé wa ní yes tó bá ní ṣe wọ morin kan ló morin kan ohun tó bá wá sí ẹlẹ́run lórin Jésù òní kò kọ ó gbọ́ á lọ kọ èèyàn ọmọ òbè èèyàn ọmọ òbè lẹ́nu Esther má kọ ò wà èwo ní earring tó lò bí okùn ọrùn òun ò ní kékeré ni mo ní tó bá dẹ̀ ní kékeré yẹn tó bá lọ lọ́nà sí koro ní 500 naira má lo eléyìí débẹ̀ o gẹ̀ẹ́tì eléyìí tó dẹ̀ fi sọ́run ìgbé kúrò àwọn ọmọ òbè nìyẹn tó bá dẹnu géètì yẹn ìwọ kàn mú kámẹ́rà kó yára ẹ̀ sẹ́ẹ̀fì tó bá ti yà kó sẹ́ndẹ̀ sí WhatsApp mi lọ́wọ́ kan mo fẹ́ wo bó ṣe rí kó tó wọbẹ̀ má lè fàdúrà ràn ẹ́ lọ́wọ́ má jáṣẹ́ tèmi o àti last week mo ti wà lórí ẹ̀ o báìbù ẹ̀ ń kọ́ ó wà ń bí ó yà gbéra. wà á ṣe rè àfó garantọ̀ èyí ẹ pọ̀ nbẹ ọmọ tó ń sọ Ọlọ́run orí ẹ ọ̀gá nìyẹn èmi kọ́kọ́ ń panic ní anxiety ló fẹ́ pa mí bàbá Ọlọ́run lẹ́nu. apaná sìgá mọ́ ẹ láyà. ẹ má ṣe ẹ bàbá kíni. má ṣe ẹ bàbá orí ẹ wà bẹ orí ẹ wà bẹ. olè àtẹnu ó ṣe dàsílẹ̀ lọ́n lọ. ẹ má ṣe ẹ bàbá orí ìwà bẹ fílẹ̀ tó á lè. No problem. My office is 9 Lola. 9. Yeah. It's about to dinner now. Yeah. My office is 9. What on my boy? I just fojú rí nǹkan tó wà nílẹ̀ náà ni. Ó ṣá mọ̀ pé mi ò kì í jojú mẹ́ràn. Àjọ ṣá náà ni síra wọn. Okay. Lewa, how about you? Okay. Sure, enjoy ara ẹ. Yeah, fine. Ó dà kí mo gbọ́ pé owó ọ̀dà oúnjẹ kan lẹ́kọ̀ọ́. Àwọn tí tó gbé wá ni. Èèyàn sọ pé in the next 10 minutes mo máa ready. 10 minutes. Yeah, no problem. Ṣé ẹ gbàgbé pé ọ̀la ni deal tó wà láàrin mi àti yín máa end? Mi ò gbàgbé. Ó túmọ̀ sí pé mò ń lọ sílé wa lọ́la o. Kò sí problem o. Ngọ́kọ́ ló kàn máa ṣe fún mi. Allow me kí n drop ẹ sílé ọ̀dọ̀ ẹ̀. Màá ṣàfìgbà ẹ mọ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti ní pẹ́ cause ẹ mọ̀ pé mi máa fẹ́ tètè jí kúrò. So I need that tètè kúrò be very early. Ìgbà tí ìṣèpò fẹ́ lọ wọṣẹ́. Èmi tó fẹ́ lọ wọṣẹ́ gan gbọ́ tí mo sọ fún ẹ máa di office by 9. Màá lẹ́tí kọ́kọ́ drop work so no problem. All right. Ṣé 10 minutes àwọn ará bí ò ti pè ní? Yín bẹ́ẹ̀ pé wọ́n. Kí wọ́n ọdọ́ bẹ́ẹ̀ sí. Pando yam ni mo order. Ìyẹn náà dà. Ṣé tẹnu ẹnìkan wá ni? Rọra o.
ẹ̀yin obìnrin àti bàtà tó ga. ẹ̀yin náà lè wá fún mi. Àná nǹkan tó ṣẹlẹ̀ pé ó náà sọ̀rọ̀ àwọn fẹ́ kó jókòó sí wa kọ́ wọlé wa wà lẹ́gbẹ̀ẹ́ lọ so ṣé ó yẹ? No now. Yẹ kọ́. ti bẹ̀rẹ̀ nìyẹn. Before that wọ́n ti mo ṣe mú ẹ wá síbi mo fẹ́ sáré rí ẹ fún kankan tó wà very important. Jọ̀ọ́ má bínú sí mi torí mo fẹ́ take time ẹ there. Jọ̀ọ́, I'm very sorry. Bọ́ mo sọ fún yín pé mo lọ síbì kan náà. Mo sọ fún yín. Òótọ́ ló sọ fún mi pé mo lọ síbì kan. But ibi tí mo fẹ́ jẹ́ ká jọ dé náà ó wà very important. But I promise you I won't take your time. Just 20 minutes. Okay, no problem. Tẹ́ bá ti nílò ju 20 minutes lọ. Mi lójú ẹ lọ jàre. Kò sí problem. All right, come on. Come on, ju 20 minutes lọ. Kò lè jù lọ. Come here. No, ibi tí màá jókòó sí lélẹ̀. All right. Oh, how are you? Ẹjọ́ ẹ má bínú o. Kí la wá ṣe ń bí báyìí? Lẹ́wà, ṣí fọkàn ẹ balẹ̀, jẹ́ ká ṣì wọnú ilé náà náà. Ṣáà tí mo kí mi lè gbé ẹ sá lọ. My worry, just go inside. Lẹ́wà, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Má dẹ̀ bínú sí mi pé mo gba àkókò ẹ̀. But èmi rò pé kò make sense tàbí tó proper tí mi bá mú ẹ wá síbí. Lẹ́wà, this is my house. No. Ẹ má sọ fún mi pé ẹ̀yin lẹ ní adúrúbí tó tóbi báyìí. Yes, of course, it's mine. Ẹ jọ̀ọ́ kí wá ní reason tẹ́ fẹ́ wá lọ lodge sí hotel gbà tẹ́ ní mansion la báyìí. Ó ní bó ṣe jẹ́ ọ̀rọ̀ pọ̀ mẹ́.